tí n bá sọ̀rọ̀ bóyá mo sọ nǹkan kan fún èèyàn nísìn kéèyàn yẹn sáré kó tètè máa ṣiṣẹ́ tọ̀ ni bó pẹ́ títí ó máa come to pass. Níjọ́ kìíní àná tí arákùnrin tá à ń pè ní Ta Lọ́lọ́hun, àkọ́kọ́ náà mo fẹ́ kí gbogbo ẹ̀yin èèyàn kẹ́ mọ̀ kíní kan dájú. Lóòótọ́ tá bá lé ẹlẹ́yọ̀rọ̀ lọ ká wá fàbọ̀ fún ẹdìyẹ. A ti sọ̀rọ̀ síwájú nípa ìwà táwa ìsìláàmù tá máa ń wù tí ò dáa pẹ̀lú àìkí mind business wa. Mo lérò pé àwọn nǹkan yìí ló fa àrífín, ló fà á tí ẹnu àbùkù fi ń kan ìsìláàmù ní gbogbo ọ̀nà. A sì ti ń gbìyànjú bóyá nítorí pé irú wa yóò sí láwùjọ àwọn àfáà ni kò jẹ́ kẹ́nu wa kó tọ́rọ̀. Bẹ́ẹ̀ á rọ gbogbo àwọn tí wọ́n jẹ́ aṣíwájú ẹ̀sìn nínú Islam kí wọ́n jọ kí wọ́n bá wa ṣiṣẹ́ lórí bí gbogbo àwọn tó pera wọn ní ẹni Ọlọ́run tá a mọ̀ láàfáà bí wọ́n ṣe máa mind business wọn. Bóyá tí ìmọ̀ wọn ò bá tó kó ní kálukú padà sílé kéwú kó lọ kéwú sí i kó kú wá kájú òṣùwọ̀n kó ṣe pé tó wá pé dáwà iṣẹ́ ká máa pèpè sójú ọ̀nà Ọlọ́run, a fẹ́ ṣe wáàsí la fẹ́ yàn láàyò ká lọ kẹ́kọ̀ọ́ yẹn jìnnà dáadáa. Cause àbọ̀ mọ̀ òun náà ni ló fi jẹ́ pé a kéwú níwọ̀nba díẹ̀. Quran chapter kìíní kan verse kìíní kan abá ti mọ bíi mélòó kan á wà wọnú Bible lọ lóníranran. Gbogbo yẹn náà sí nínú pé èèyàn fẹ́ ṣàfà. Àwọn èèyàn lè máa pè ní pé ìpèpè sójú ọ̀nà Ọlọ́run ṣùgbọ́n kì í ṣe pè sójú ọ̀nà Ọlọ́run ọba. Kò dìgbà tó bá tẹ nìkan mọ́lẹ̀ kó tó ga. Gbogbo yẹn ò ní ìtumọ̀ nínú ayé. Àwa sọ nígbà náà Ọlọ́run títa lọ́lọ́run ń búlì Islam tó ń wọnú gbó. Ṣé rí kinní kan wà tí mo máa ń fẹ́ káwọn èèyàn mo máa ń sọ kinní yẹn mọ́nú ọ̀rọ̀. Àwọn olórí ibú èèyàn kan máa ń wọnú comment section mi. Kò sí ohun tí wọn kì í pera wọn tán. Wọ́n máa ń wò mí bí ẹni tí ò ní làákàyè ṣùgbọ́n ohun tèmi ń sọ yé mi. Kéwú tí Ta Lọ́lọ́hun ń pè ní ìtàn lásán. Mo ṣe ọ̀rọ̀ kan fídíò kan sẹ́yìn. Mo ní pé ohun tó rọ̀ mọ́ kéwú lágbára ju tí wọ́n ń rò lọ. Bó ṣe ń pè nítàn yẹn bí ọjọ́ kìíní àná tó ń sọ̀rọ̀ sáwọn tí wọ́n ń lo tàbátì àdá. Ó ní kò sí nǹkan kan bẹ́ẹ̀ kíní kan. Mo ní ṣé o ti rí bó ṣe jẹ́ pé àbílàábì ni Ọlọ́run ọba fi ṣépè fún tó jẹ́ àbílàábì ni wọ́n ń pè sínú ẹ̀ yẹn. Tí àwọn àfáà bá fẹ́ jókòó fi sàsí ẹ tán bá fẹ́ fi bẹ lọ́run lọ́wọ́ ẹ̀ sí ẹ wọn ò nídìí láti sọ pé ibi táyé àbílàábì wà yẹn wọn ò nídìí láti sọ pé ms bàbá sínú àbílàábì yẹn náà ni wọ́n máa pè sínú ẹ̀ á sì mú ẹ. A sọ̀rọ̀ yẹn jọ́ kìíní àná wọ́n dùn pé bóyá ó ṣì ọ̀rọ̀ mò ń sọ kó sí táwọn èèyàn sọ tán bẹ́ẹ̀ nínú mi dùn pé orí online oníkálukú free gan ohun tẹ́ ẹ̀ ní lè ṣe ní físíkà ẹ̀ máa tẹ̀ lọ́lọ́run bá ti rówó ṣe dátà báyìí kò sí tẹ́ ẹ̀ ní lè táìpù síbẹ̀. Ta Lọ́lọ́run bẹ̀rẹ̀ sí ní bú Ìsìlámù ó ya Kùránì ó ṣe gbogbo ẹ̀. Àwọn àfáà ò lè mú un nítorí pé òun ló ní Kùránì òun ló fowó rà ló sì yá ṣùgbọ́n wọ́n mọ bí wọ́n ṣe bẹ Ọlọ́run lọ́wọ́ ẹ̀ sí tí yóò kọlù òfin. Tó bá kọlù òfin á wá mú wọn wà dá sẹ̀ríà gbogbo tó ti ń ṣe sẹ́yìn yẹn á wá dá sẹ̀ríà ẹ̀ fún. Ọlọ́run ló gbà bẹ́ẹ̀ Ọlọ́run ló fún Ìsìlámù nírú agbára bẹ́ẹ̀. Ẹ̀sìn kẹ́sìn tó bá nírú agbára bẹ́ẹ̀ náà kó lò ó kò sí tó fi ń ṣe èèyàn. Bẹ́ẹ̀ ni ẹni bá béèrè wọ wọn a máa fún ní wọ jẹ ni torí pé ká lè bá akẹ́kọ̀ọ́ kórí wá bá sẹ́ẹ̀tì ní ìjọba ṣe gbé prison lẹ̀ ni wọ́n ṣe gbé police station lẹ̀ tó bá lọ tó dé àwọn ẹ̀kọ́ wà akẹ́kọ̀ọ́ ni tó bá fún ẹ náà bá ra fi nọ́ra ẹ̀ lára lórí ní tó ṣe àwòtún ní padà sí díẹ̀ mọ́. Bẹ́ẹ̀ náà lọ́lọ́run bá ṣe dáwọn ẹ̀dá kan sórí ilẹ̀ ayé náà tó ṣe pé àwọn gbọ́dọ̀ fi nọ́ra ẹ̀ lára kó kẹ́kọ̀ọ́ kó lè bẹ̀rù Ọlọ́run ọba. Ìgbà tóun náà gbà tó yá ó padà kọjá yìí ẹ̀ ó gbé àṣìṣe ọ̀rọ̀ ẹ̀ wọ character assassination ọ̀ká pè ní impersonation of character ó padà gbé wọ ọbẹ̀ ṣe mọ̀ pé yẹn wọnú òfin faramọ́ yẹn láti gbéyàn àmọ́ ó ń ya Kùránì ó ṣe kinní kan kò sọ́nà yẹn wọ́n sì ra bá a bẹ Ọlọ́run lọ́wọ́ ẹ̀ ó sì ṣìṣe débi tó fi máa wá ráyè fi mú ó ti wá dé bẹ́ẹ̀ mẹ́sì bàbá náà báyìí o ibi tó bá wá fẹ́ gbà mo fẹ́ rè gbogbo bá ṣe máa ń sọ àwọn olórí burúkú kan á jókòó sínú comment section kò sí èbú tí wọn ò ní bú wa tán wọn láwọn àáfàá abẹ lọ́run lọ́wọ́ ẹ̀ sí ẹ kéwú tó ń pè ní stone yẹn á sì ṣàkóbá fún ẹ wàá ṣe bẹ́ẹ̀ wàá fi ṣìṣe nígbà Ọlọ́run máa wá mú nísìn Lateef Adédìméjì actor òun ní ms bàbá ló gbé fọ́tò rẹ̀ pẹ̀lú àwọn ọmọ ẹ̀ ló kọ̀ tiẹ̀ kalẹ̀ ló bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí Lateef Adédìméjì pé ó sọ ọmọ ẹ̀ ní orúkọ lárúbáwá ẹrú Allah àwọn ọmọ tán ẹ̀ṣẹ̀ dáyé ẹni ẹlẹ́ni tára ń kan tó ti ń wá ọmọ tipẹ́tipẹ́ tọ́lọ́run ọba wá jàjà ṣàánú ẹ̀ ìwọ ò wá rí nǹkan tó lè fi congratulate ẹ̀
èébú ló bẹ̀rẹ̀ sí ní bú pé dìdìrín ni bójú ṣe là tó yìí ó sọ ọmọ ẹ̀lẹ́rú lárúbáwá ọlọ́run ti mú ẹ ò sì ní bọ́nú ẹ̀ bẹ́ẹ̀ ni ò ní bọ́ nínú ẹ̀ gbogbo ẹ̀yin babaláwo pátápátá gbogbo àtẹ̀yin tẹ̀ ń sọ̀pọ̀tì ẹ̀ ó yẹ bẹ̀rẹ̀ sí ságùn báyìí nìsín ẹ bẹ̀rẹ̀ sí sà ẹ kú mọ́ ìjọba máa mú ṣínkẹ́ báyìí ni yóò wá lọ fojú balẹ̀ ẹjọ́ gbogbo bó ṣe ń bẹ ní ẹlẹ́ni lórúkọ jẹ́ àwọn ọmọ ọlọ́mọ tó hàn tí ì lẹ́ṣẹ̀ tó sọ pé ẹrú ni wọ́n ẹrú Allah ni wọ́n ẹ bá mi béèrè lọ́wọ́ MS Baba kí ló kún ẹ pẹ̀lú pé wọ́n sọ orúkọ ọmọ ní orúkọ mùsùlùmí ṣebí Musiliu ni wọ́n náà ń jẹ́ kí ló dé tó change orúkọ yẹn kó tó shorten ẹ̀ sí MS kí ni problem ẹ̀yin èèyàn gbogbo ẹ̀yin tẹ́ máa wá ń support ẹ̀ MS Baba sallallahu alaihi wasallam àfi kẹ́ ẹ tẹ̀lé lọ báyìí o ẹ dìde báyìí kẹ́ wá tẹ̀lé lọ mo rò pé tí ẹ lọ ka pépà kẹ́ ẹ lọ rí i pé òun náà ti wà wanted báyìí fún cyberbullying character assassination àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lóríṣiríṣi ẹ̀sùn ni wọ́n ti fi kan MS Baba báyìí o tó ọba tó sin ta lọ́lọ́run lọ bí tiẹ̀ náà tóun náà lọ fi kọ́gbọ́n kì í pààyàn o nànànànà kì í pààyàn ibẹ̀ yẹn èèyàn kì í kú síbẹ̀ yẹn kàn máa lọ ń kọ́gbọ́n ni bóyá tán bá lọ múwọ náà lọ bẹ̀ tó bá máa fi padà dé Islam àti ìsinmi díẹ̀ lọ́wọ́ ẹ̀ gbogbo and then number 2 Allah tó pè lóòṣà mo jẹ́rìí àwọn Islam á dìde sí ẹ lásìkò yìí òòṣà yẹn wàá mú wọn débi tó jẹ́ inú Kaaba yẹn bóyá ọ̀fẹ́ ló máa lọ sí Mẹ́kà lásìkò yẹn àmọ́ tó máa bẹ́ẹ̀ ṣí tí wàá wá fi ibi tí òòṣà ọlọ́wọ́ mẹ́ta yẹn tó wà tí wàá fi hàn ọwọ́ ibi táwọn ti máa ráyè ra ẹpọn ródóródó ibẹ̀ ló ti délẹ̀ so àti wá ń dúró díẹ̀ báyà fẹ́ wo ibi tó bèrè àníyàn jà gbogbo ẹ̀yin tẹ̀ ń kín lẹ́yìn gbogbo ẹ̀yin babaláwo àtẹ̀yin tẹ̀ túṣe babaláwo náà tó yẹ pé ẹ sọ́pọ̀tì ẹ̀ dáadáa ẹ máa bá fáńtẹ́ bá lè fà báyìí o torí òun àti Lateef Adédìméjì ni wọ́n jọ fẹ́ wọ̀jà ìjàkadì báyìí ó ti ń ṣe àwọn èèyàn ń wù ẹran ṣé orí pé o ti kọjá yìí kó o sọ pé ẹlẹ́ni néèmù àwọn ọmọ ẹ̀ lórúkọ ẹrú ó pè wọ́n ní ẹrú cyberbullying character assassination gbogbo ẹ̀ ni wọ́n ti bẹ́ẹ̀ tó jọ ìrántí gbogbo àwọn law terms tí wọ́n fi bẹ́ẹ̀ gbáǹdì ni láìpẹ́ láì jìnnà gbogbo yín lẹ́wàá rí i pé tó bá padà wá lọ tóun náà wá dé bí òde wá lọ wọn bá punishment tí wọ́n bá fún mo mọ̀ pé àwa ṣe wí agbẹ́jẹ́ mọ́wọ́ tá a bá sọ̀rọ̀ nítorí pé ilé àwọn eléyìí ọ̀ní làákàyè ó wá délé àbí kò délé báyìí mo ṣe fídíò yẹn ń jọ́ kìíní àná mo ní wọ́n á fi kéwú tó pè ní story yẹn wọ́n á fi bẹ́ẹ̀ lọ́n lọ́wọ́ ẹ̀ sí ẹ ó sì ṣìṣe ṣèbí tàn lásán ni pé ohun tí wọ́n náà pe orúkọ Lateef Adédìméjì àtàwọn ọmọ ẹ̀ sọ pé tàn ni báwọn fà á tán bá ti wá gbé ẹ kì í dé bá ní káyẹ rí tiẹ̀ náà ti dé bẹ́ẹ̀ báyìí ó yẹ kó kẹ́kọ̀ọ́ lọ́wọ́ ta lọ́lọ́run ni kó béèrè báwo ni tó ṣẹlẹ̀ sí ṣùgbọ́n onípẹ́pẹ́ sí àwọn tó ń sọ̀pọ̀tì ẹ tó dúró ní Nàìjíríà tó ń lọ búlì gbogbo àwọn èèyàn nílùú òyìnbó mo tiẹ̀ mọ̀ pé wẹ́ ká tún dúpẹ́ lọ́wọ́ àwọn ti kírísítẹ́nì àsìkò tí wọn làṣírí ẹ fẹ́ tú torí mo rí pé o ti sọ pé Mary gan wọ́n ń gà wá ni oní Mary oní kì í ṣe virgin wọ́n ti ṣe gbá wọ́n ti ṣàwo fún o ti bẹ̀rẹ̀ sí ní ta sí Jésù náà o ti ní kírísítẹ́nì náà ẹ̀sìn kínní kankan ní àsìkò tó wọlé tọ́ tí wọ́n báyìí lásìkò ó ti wá da bó ti àrá ti ran bọ́ǹbù lọ́wọ́ báyìí wash out afẹ́ wo bí tó fẹ́ bèrè àníyàn jà gbogbo ẹ̀yin ayírí tó kù ẹ̀yin ọlọ́ba àkànbí ọlọ́ba èmi ní kí lórúkọ wèrè tó máa ń dirun bí obìnrin náà bóyá Ifáńkà Hallelujah ní morúkọ ẹ̀ àti obìnrin kan tó lóhùn ìyàwó àlá wèrè tó ń jẹ yín sọ̀rọ̀ ńjọ́ kìíní àná tó ń sòyìnbó bí ẹni pé wọ́n fọ́ ọ̀sẹ̀ pé kó máa sòyìnbó àwọn aṣíyèrè tó ka ọgbà àwọn èèyàn dẹni tí ó kàwé bíi tiẹ̀ òun nìkan ló máa kọ́ kàwé ó dé yín pọ̀ ó ń sòṣì ọ̀rọ̀ àti gbogbo ẹ̀yin tó kù tẹ́ ẹ jẹ́ tẹ́ ẹ gbẹ́sìn ìṣẹ̀ṣe rù tẹ́ fi ń tako gbogbo àwọn ẹlẹ́sìn ayé gbogbo yín ti wá ta báyìí afẹ́ wo ohun tẹ́ ẹ fẹ́ ṣe Lateef Adédìméjì ń pè yín báyìí níjà àti ń wọṣà afẹ́ wo bí tẹ́ ẹ fẹ́ bèrè àníyàn jà ẹ̀yin ayé rí dédé so ó ti bá ẹ báyìí o ó ti bá ẹ báyìí bó ṣe jẹ́ ni ó ti bá ẹ báyìí